Ẹ káàbọ̀ sí tutorial ní èdè Yorùbá. Lónìí a máa tẹ̀síwájú pẹ̀lú bí a ṣe lè lo CSS àti HTML. So lónìí báyìí a fẹ́ tẹ̀síwájú pẹ̀lú website wa àkọ́kọ́ ní HTML. Ẹ jẹ́ á máa bá lọ díẹ̀díẹ̀. Ohun tí a máa kọ́kọ́ ṣe ni pé a máa lọ sórí Google, a máa lọ download ohun tí a mọ̀ sí Sublime Text. Tẹ́ bá ti download Sublime Text sórí kọ̀ǹpútà yín, torí pé òun la máa lò láti máa ṣe gbogbo ohun tá a fẹ́ ṣe. Tẹ́ bá ti download ẹ̀ bẹ́yẹn, install ẹ̀. Mo mọ̀ pé ẹ máa mọ bọ́n ṣe install irú àwọn nǹkan báyìí. Sublime Text 3 ní kẹ́ ẹ download. Òun ni èmi náà máa lò láti fi ṣe ohun tá a fẹ́ ṣe. Tá bá ti kọ́kọ́ ṣí Sublime Text wa, bó ṣe máa rí ni eléyìí. Àti lórí àmì Sublime Text ni tó bá ti ṣí, bó ṣe máa gbé jáde fún wa leléyìí. HTML jẹ́ lára àwọn èdè tí a lè lò láti fi kọ́ website wa. Mo lè ní tí a lè lò láti fi kọ́ website wa. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ kọ́ èdè tuntun, ó máa ní àwọn nǹkan kan tí èèyàn gbúdọ̀ kọ́ láti lè tètè gbọ́ èdè náà. Níbẹ̀rẹ̀ ó lè má fẹ́ tètè yé yín, àmọ́ kò ń ṣe nǹkan tó le. Bẹ́ bá ṣe ń sọ èdè náà, tẹ́ ń bá àwọn èèyàn sọ èdè náà lójoojúmọ́, tó bá yá ó máa mọ́ yín lára. Bẹ́ẹ̀ náà ni ohun tí mo fẹ́ ṣàlàyé nísìnyí pẹ̀lú lórí HTML. Àwọn nǹkan kan wà tó dàbí òfin tó jẹ́ pé a gbúdọ̀ tẹ̀lé ní gbogbo ìgbà tá bá fẹ́ kọ èdè HTML. Tẹ́ bá dẹ̀ wò ó pé lórí bí ìsìn, mo kàn lè ní mo fẹ́ kọ ohunkóhun. Mo lè ní mo fẹ́ kọ ajá, ọ̀bọ, mo lè ní mo fẹ́ kọ bàbá. Ó yé yín? Kò sí nǹkan tí mo lè kọ lórí ibí báyìí. Tẹ́ bá wá wo ìsàlẹ̀ mi ńbí, ẹ rí pé ohun tí mò ń kọ nísìnyí, ẹ rí pé plain text ni a pè níbí. Ó kàn dàbí ìgbà téèyàn bá ń kọ abd 1 2. Tẹ́ bá dẹ̀ wo bí báyìí, ẹ rí pé oríṣiríṣi nǹkan tí mo máa pè lédè la lè fi kọ. Èyí táwa fẹ́ kọ́ ńsìnyí ni eléyìí tó jẹ́ HTML. Ẹ wá rí pé mo ti mú HTML. Bí ìsìn HTML ló wà ńbẹ̀. A dẹ̀ lè lò ó láti fi kọ oríṣiríṣi èdè náà. Òun náà la máa fi kọ CSS tí mo sọ pé a máa sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́yìn tá bá ti parí HTML. Òun la máa lò fún CSS náà. Ṣé ó yé yín? Now, tí n bá fẹ́ kọ èdè ní HTML, mo gbúdọ̀ rí pé mo dá a padà sí HTML. Èdè tí mo bá fẹ́ lò láti fi kọ́ website mi tí mo fẹ́ lò ni mo gbúdọ̀ fi sí níbí báyìí. Nísìnyí HTML ni mo fẹ́ lò, mo ti dá a padà sí HTML. Ẹ jẹ́ n wá yọ àwọn èyí tí mo ti kọ sílẹ̀ yìí. Níbí báyìí ńsìnyí, àwọn nǹkan tó pọn dandan láti mọ̀ tá bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ èdè HTML ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé kalẹ̀ níbí ńsìnyí. Tí n bá sọ pé mo kọ, ẹ kàn máa bá lọ, màá máa ṣàlàyé ẹ̀. Màá máa ṣàlàyé ohun tí mò ń kọ. Ó máa yé yín bá a ṣe ń bá lọ. Ẹ rí wípé mò ń fi àmì yìí sí ibí, mo dẹ̀ tún fi àmì sí ibí. Bí ìgbà tí n bá ṣí pẹ̀lú àmì tí mo tún pojú ẹ̀ dé pẹ̀lú àmì. Ohun kejì tí mo máa fẹ́ kọ ni pé website wa máa ní ohun tí a pè ní HTML lèdè tí mo fẹ́ kọ. Èdè tí mo fẹ́ kọ ní HTML. Òun ni èdè tí mo fẹ́ kọ. Tí n bá ti ṣí ojú HTML báyìí, mo gbúdọ̀ rí wípé mo pa ojú HTML dé. Báyìí ni mo dẹ̀ ṣe máa pa á dé. Èdè tí mo fẹ́ kọ nìí.
HTML. Mo ti ṣí ojú èdè náà pẹ̀lú HTML. Mo sì tún ti pàdé pẹ̀lú HTML. Tẹ́ bá wo bí ẹ rí yàtọ̀ tó wà nínú pípàdé mi àti bí mo ṣe ṣí. Ẹ rí i pé ibi ohun tó yàtọ̀ níbẹ̀ ni ẹ jẹ́ gbé ẹ rí dáadáa. Ẹ rí i pé ohun tó yàtọ̀ níbẹ̀ náà ni eléyìí. Bí mo ṣe ṣí ni, bí mo ṣe pàdé ni. Ẹ jẹ́ máa bá lọ bẹ́ẹ̀. Lẹ́yìn tí mo ti ṣí èdè tí mo fẹ́ kọ tó jẹ́ HTML, gbogbo ohun tí mo fẹ́ kọ sínú èdè náà àárín HTML, inú HTML ni gbogbo ẹ̀ máa wà. Tí mo lè sọ wípé èdè HTML, gbogbo ohun tí mo fẹ́ kọ, èdè HTML ló gbọ́dọ̀ jẹ́. Nítorí ìdí èyí, gbogbo nǹkan tí mo fẹ́ kọ máa wà láàárín HTML tí mo ṣí àti HTML tí mo pàdé níbí. Ẹ jẹ́ a sì máa bá lọ, ó sì máa yé bí bá ṣe ń bá lọ. Ohun tá a tún máa ní nínú èdè yìí ni láti fi jẹ́ kí website wa ṣiṣẹ́ ni èyí tí mo pè ní head. Head yìí náà mo ṣí, mo tún pàdé. Ẹ dẹ̀ rí pé ó wà nínú èdè HTML. Ohun tó tún máa wà nínú àárín èdè HTML yìí ni ohun tí mo pè ní body. Ẹ rí pé body náà a ṣí pẹ̀lú eléyìí, a lè tún pàdé báyìí. Ẹ jẹ́ sáré padà sẹ́yìn. Èdè HTML tá a fẹ́ kọ ni. Nínú èdè HTML kedere, a gbọ́dọ̀ ṣí HTML ká tún pàdé. Tá a bá ti ṣí HTML tá a dẹ̀ ti pàdé, eléyìí tí mo pè ní head tó máa di àkọlé wa mú, a máa ṣí òun náà, a pàdé, àmọ́ ó máa wà nínú HTML wa tá a ṣí. Ó máa wà nínú ó máa wà láàárín HTML wa tá a ṣí tá a sì ti pàdé níbí. Èyí tí mo pè ní body máa wá dàbí ara HTML. Ẹ mọ̀ pé mo ti pe eléyìí lákọ̀ọ́lé, iye ká pe eléyìí ní àkọlé nǹkan tí mo fẹ́ kọ, kí eléyìí wá jẹ́ ara nǹkan tí mo fẹ́ kọ. Ó wá máa yé yín bá ṣe ń bá lọ. Níbi àkọlé yìí sìn, kí n sọ pé láàárín orí yìí sìn, head, àárín ẹ̀ ni àkọlé mi máa wà. Mo lè pè yẹn ní title. Ẹ jẹ́ sáré fi eléyìí hàn yín náà. Tẹ́ bá rí pé bí mo ṣe ń kọ àkọlé mi tí mo pè ní title, bí mo ṣe fẹ́ kọ Sublime Text mọ̀ pé èdè HTML ni mò ń kọ. Ó sì ti wò pé ó dà pé àkọlé ni mo fẹ́, title ni mo fẹ́ kọ níbí. Ó ti gbé jáde fún mi pé kí n má ṣe wàhálà máa tẹ̀ lórí kọ̀ǹpútà fún mi. Àmọ́ tẹ́ bá ṣe ń bẹ̀rẹ̀ báyìí, ó máa ń da kí ẹ kọ́kọ́ máa tẹ àwọn kinní fúnra yín kó lè bá a mọ́ yín lára. Àmọ́ bẹ́ bá ṣe ń lò lọ, ẹ máa rí pé àwọn èyí tí a pè ní shortcut oríṣiríṣi irú àwọn nǹkan báyìí ẹ lè wá máa lò nígbà yẹn. Ẹ rí pé title mo ṣí, mo gbọ́dọ̀ pa title náà dé. Ó yé yín? Ìyẹn bẹ́ẹ̀. Ká tó tẹ̀síwájú, màá fẹ́ ká fún ohun tá a ti kọ yìí, ká fún lórúkọ, ká dẹ̀ fi pamọ́ sí ibì kan nínú kọ̀ǹpútà wa. Mo fẹ́ fi pamọ́ sórí desktop. Orúkọ tí mo dẹ̀ fẹ́ pè ní index.html. Ẹ jẹ́ a sì máa bá lọ. Eléyìí náà màá ṣàlàyé ẹ̀ fún yín tó bá yá. Ẹ kàn mọ̀ pé index.html ni orúkọ tí a fẹ́ fi tọ́jú ẹ̀, tá a fẹ́ fi pamọ́ sórí desktop wa. Mo ti fún un ní orúkọ bẹ́ẹ̀. Tẹ́ bá dẹ̀ wo orí desktop mi nísìnyí,
ẹ rí pé orúkọ tí mo fún orí browser ti tèmi ló ti gbé jáde. Browser tèmi dẹ̀ ń lò ní Opera Mini ní browser tí mò ń lò, Opera Mini. Browser tí yín lè jẹ́ Chrome, Google Chrome, ó dẹ̀ lè jẹ́ Explorer. Èyíkéyìí tó bá ti jẹ́ ńbẹ̀, iṣẹ́ kan náà ni wọ́n máa ń ṣe. So ohun tí mo ti fi pamọ́ sórí tó jẹ́ pé Opera ni lọ́dọ̀ mi nísìnyí. So ẹ jẹ́ kí a ṣí ohun tá a ṣe níbí lórí Sublime Text wa. Òun náà ni ó máa hàn lórí website wa. Ó kàn jẹ́ pé èdè tá a fi kọ́ níbí kọ́ ló máa wà lórí ibí. Ó máa wà ní èdè tí ó yé gbogbo wa lórí ibí. Ibí nìkan ni HTML èdè yẹn. Nǹkan tí mò ń sọ máa yé yín tí n bá ti ṣí. Tá bá ti ṣí, ẹ jẹ́ n pín eléyìí sí kí n pín dọ́gba sọ́nà méjì ká lè máa rí ohun tó ń ṣẹlẹ̀ ní ibi méjèèjì lẹ́ẹ̀kan náà. Tẹ́ bá wò ó nísìnyí, mo ti padà wá síbí, mo ti ṣí HTML mi, mo ti pa á dé. Mo ti ṣí orí níbí, mo ti pa á dé. Mo ti ṣí ara, mo ti pa á dé. Mo dẹ̀ ti fẹ́ fi àkọlé orí síbí, mo ti ṣí níbí, mo dẹ̀ ti pa á dé níbí báyìí náà. Ibí báyìí wá ni àkọlé mi máa wà. Ẹ jẹ́ n pe àkọlé eléyìí ní tutorial mi àkọ́kọ́. Mo pè ní tutorial mi àkọ́kọ́. Kí n wá pe ara ẹ̀ ní ẹ kú ojúmọ́ o. Nígbà tó jẹ́ ara ẹ̀ nìyẹn. Nítorí pé a ti ṣe ìyípadà sí ohun tá a ní níbí báyìí tẹ́lẹ̀, à ní láti wá save ẹ̀ bí ìgbà tá a bá tún ṣẹ̀ tún fi pamọ́ kí gbogbo ìyípadà tá a ṣe níbí kó lè wá hàn ní orí browser wa. Ẹ rí i pé nígbà tá a kọ́kọ́ ṣe browser wa nǹkan tá a ní lórí ẹ̀ ní kò sí nǹkan kan ní ojú ẹ̀ níbí báyìí yàtọ̀ sí orúkọ index.html tá a ní níbí báyìí. Pẹ̀lú ìyípadà tá a ti ṣe níbí báyìí sí tá a dẹ̀ ti save ẹ̀, níbí báyìí tá a bá wá fẹ́ kí ìyípadà yẹn kó hàn lórí ibí, a máa wá sórí ibí báyìí tó jẹ́ refresh àbí reload. À á tẹ reload. Tá a bá ti tẹ reload ẹ rí i pé ohun ìyípadà tá a ṣe níbí ó ti hàn ní ibí báyìí náà. Ẹ jẹ́ n wá ṣàlàyé bí ó ṣe jẹ́. Ẹ rí i pé tutorial ní àkọlé kiní wa níbí tó jẹ́ title. Ẹ rí i pé bí mo ní tutorial mi àkọ́kọ́, òun náà ni ó wá jẹ́ àkọlé níbi tẹ́ bá wò ó látòrí browser wa. Ẹ rí i pé tutorial mi àkọ́kọ́ ni. Tẹ́ bá wá wo ara ohun tá a kọ sí lórí text editor yìí náà, Sublime Text Editor yìí, ẹ rí i pé ẹ kú ojúmọ́ o. Tá a bá wò ó ní orí browser wa, ẹ rí i pé ẹ kú ojúmọ́ náà ni ó wà lórí browser wa. Ẹ jẹ́ sáré fi eléyìí ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Látòrí browser yín tẹ́ bá ti ní kí Google bá yín wá nǹkan kan jáde, èyí server Google tó jẹ́ ti Google á mọ̀ pé ohun tẹ́ ẹ fẹ́ wá jáde nìí. Á wá lọ wá HTML file ohun tẹ́ ẹ fẹ́ wá jáde, á wá dá padà sórí browser yín. Èyí máa wá jẹ́ ohun tẹ́yin máa rí lórí browser yín níbí báyìí. Pẹ̀lú èyí nísìnyí mo lè sọ wípé a ti parí pẹ̀lú website wa àkọ́kọ́ pẹ̀lú èdè HTML. Website wa àkọ́kọ́ ní èdè HTML la dẹ̀ fi kọ́ jáde. Mo mọ̀ pé ó máa fẹ́ ṣe bí ẹni pé ó fẹ́ máa dàrú lójú bákan bákan. Bó ṣe rí nìyẹn. Téèyàn bá ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ HTML, ó máa ń fẹ́ dàbí pé kò fẹ́ yéèyàn. Àmọ́ tẹ́ bá ń bá lọ tẹ́ dẹ̀ ṣe fúnra yín bẹ́ ṣe ń bá lọ náà, ó máa mọ́ yín lára. Ohun tí mo fẹ́ tún fi yé yín ni pé ẹ mọ̀ pé gbogbo eléyìí nísìnyí
èèyàn lè máa wò pé báwo ni mo ṣe fẹ́ máa rántí irú nǹkan báyìí tí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ èdè yìí. Tẹ́ bá ṣẹ̀ ń bẹ̀rẹ̀, ó dáa gbogbo nǹkan tí mo gbé kalẹ̀ lẹ́ẹ̀kan yẹn, ó dáa ká mọ̀ ká lè lò ó, káwa náà lè tò bẹ́yẹn ká lè kọ́. Àmọ́ blind text ní ohun tó jẹ́ pé kò ní pọn dandan pé kẹ́ ẹ mọ gbogbo àwọn kiní yẹn lórí mọ́ tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní lò ó. Tẹ́ bá kàn ti kọ HTML, ó ti rí pé nǹkan tẹ́ fẹ́ kọ́ nìyẹn. Tẹ́ bá wá tẹ ohun tá a pè ní tab lórí kọ̀mpútà yín, mo lérò pé gbogbo wa la máa mọ nǹkan tá à ń pè ní tab, ó wà lórí kọ̀mpútà. Tẹ́ bá ti wá tẹ tab lórí kọ̀mpútà yín, ẹ rí pé gbogbo nǹkan tá à ń kọ látẹ̀ẹ̀kan, tá à ń ṣàlàyé látẹ̀ẹ̀kan ló ti gbé jáde. Tí bíbà yìí sìn, tá a bá wá ní a fẹ́ fi àkọlé míì síbẹ̀ tá a pè ní àkọlé tuntun, tí mo dẹ̀ fi ara míì sí tí mo pè ní ara àkọlé tuntun, tá a dẹ̀ wá padà láti wá fi pamọ́, tá a save ẹ̀. Ìyàtọ̀ tá a ti ṣe ní orí HTML ní bíbà yìí sìn, tá a bá wá ní ká reload ẹ̀ níbí, ó yẹ kí ìyàtọ̀ yẹn náà ti dé bá ibí báyìí. Kí ló máa yàtọ̀ níbẹ̀? Àkọlé wa á ti yí padà sí àkọlé tuntun bá ṣe lò ó níbí. Ara wa á dẹ̀ ti yí padà sí ara àkọlé tuntun. Ẹ jẹ́ á wá reload ẹ̀ níbí. Tẹ́ bá rí báyìí, ẹ rí pé àkọlé wa ti di àkọlé ibí ti yí padà sí àkọlé tuntun. Ara yìí náà dẹ̀ ti yí padà sí ara àkọlé tuntun. Pẹ̀lú èyí mo máa ní a ti kọ́ bá ṣe lè kọ́ website wa pẹ̀lú èdè tí a pè ní HTML. Mo máa fẹ́ kẹ́ ẹ lo eléyìí wò, kẹ́ ẹ ṣé fúnra yín kó lè mọ́ yín lára. Ká tó tẹ̀síwájú pẹ̀lú fídíò tuntun lórí bá ṣe lè lo HTML dáadáa sí. Ká tún tó wọnú ẹ̀ lọ dáadáa, kẹ́ ẹ mọ̀ pé eléyìí tá a ṣe ti yé yín, ó ti yé yín, torí orí àwọn èyí tá a kọ́ yìí náà la máa kọ́ ohun tuntun lé lórí tí a máa fi parí tutorial lórí HTML yìí. Ẹ jẹ́ á tún pàdé ní ọjọ́ míì láti tẹ̀síwájú lórí tutorial yìí. Ibí yìí ni mo máa fẹ́ kí a parí eléyìí sí lénìí.